ẹ̀yin ẹ̀yẹ wo mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo ní pọ̀nkan dé dúró. Farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. kíkúrú ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi ọ máa lọ ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi. mo ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. èsì o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ìwé mímọ́ kan sọ pé àwọn èèyàn ń ṣègbé torí pé wọn ò ní ìmọ̀ ó mà ṣe o ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí tó ṣe ní kàyéfì tó tì ní lójú tó tún dùn ní jọjọ èyí tó wáyé nípínlẹ̀ Ògùn láti ìkànnì Yorùbá Gidi tẹlifíṣọ̀n láti ń fún yín láwọn ìsọfúnni tó yà lára ọ̀tọ̀ tó sì ṣe pàtàkì ká mú ká fi kọ́gbọ́n. Ní inú oṣù kejì ọdún 2022 látàrí ìwé ẹ̀sùn kan tí a kọ sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn látọ̀dọ̀ Rukayat Ibrahim obìnrin tó fẹjọ́ sùn wípé ọkùnrin kan lu òun ní jìbìtì mílíọ̀nù 4 náírà àti owó rọ̀gùnrọ̀gùn tó gbé pọ̀n sẹ́yìn ìyẹn 4,770,000 naira. Abdulsalami Yakubu lórúkọ onítọ̀hún tó lù ní jìbìtì eléyìí òun wípé àáfàá lòun nígbà tí ìkànnì Yorùbá Gidi ń tàkótó ìbéèrè sí àmọ́ ṣá o ohun tó sọ fún àwọn tí ó lù ní jìbìtì ni pé òun jẹ́ babaláwo tí ń yíwọ́ padà àti pé ọlọ́ṣun lòun ó ní òun ní ojútùú sí ìṣòro tí yọ ọmọ wọn lẹ́nu nítorí wípé wọ́n ní ìṣòro kan ọmọ wọn a máa gbóná a sì máa kú pi kí ló lè fà á sábàbí ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ tí ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí yìí ìyẹn ló mú kí wọ́n sáré tọ ẹni tó pera ẹ̀ ní babaláwo yìí lọ ó mà ṣe o bí ìyá ńlá bá gbé ni sánlẹ̀ kéékèèké a sì máa múni gùn bí ìyá ńlá bá nani mọ́lẹ̀ kéékèèké a sì máa gorí ẹni mọ̀lẹ́bí yìí ìṣòro tí wọ́n ń wò páwọn ní ni àìsàn tí wọn ò mọ ìdí ẹ̀ tó ń pa wọ́n lọ́mọ ni wọ́n bá sáré kàbàkàbà wá látàrí pé ẹnìkan sọ fún wọn wípé òun sì mẹ́nìkan o tó mọ̀wọ́ yí padà tó lè ràn wọ́n lọ́wọ́ ni wọ́n bá wá bá ọkùnrin oníjìbìtì yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ tó pera ẹ̀ ní Abdulsalami Yakub orúkọ tí ń jẹ́ gan nìyẹn ṣùgbọ́n ó pe ara rẹ̀ ní àáfàá fún wa tèmi tí ń tòótọ́ ó lu àwọn aráabí yìí ní jìbìtì ìyẹn Olúwaṣeun Ibrahim tó wáá fi ẹjọ́ sùn ó lù ú ní jìbìtì bákan náà ló tún lu ẹ̀gbọ́n rẹ̀ ní jìbìtì owó ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ bó ṣe lọ gan ní tààràtà. jàǹbá kẹ̀ kí ló máa ṣe mú náà mọ̀kọ́ ló ṣẹlẹ̀ ṣe rí ògo yìí ẹ kúkú dá padà sí ibi tó ti wá mi ò ní interest ó bá ní àkóṣe dá padà mo ti gbà náà ni kí ló máa ṣe báyìí sí ó ní tèmi ní sùúrù wípé ètùtù la máa ṣe ń pé kí àjọ̀nú yẹn pé lè fi gbogbo ìdílé wálẹ̀ pátápátá ó nítorí pé gbogbo bí ọmọ ṣe ń kú àlùjọ̀nú yẹn náà ni ló ń pa wọ́n ó ní so ogún ọ̀tá ti tèmi yẹn náà àlùjọ̀nú yẹn náà ni ó pa wọ́n o nígbà ní kí ló máa ṣe báyìí ó ní pé kí n jẹ́ kí bàbá sọ̀rọ̀ yẹn ọ̀sán yìí bàtọ́ sàn yẹn máa sọ̀rọ̀ ọ̀sán yìí ní gbogbo ètùtù tá a máa ṣe gbá a máa ṣàwo ó ṣàní kí n máa kọ́lẹ̀ mo ṣàǹpa àwọn nǹkan tó ń pè síta mo ṣàǹpa lónìí máa kọ́lẹ̀ fásitì ó mo ṣàǹkọ́
kọ́lẹ̀ fast mo ṣáà ń kọ́lẹ̀ fast mo ṣe wá ń kọ́lẹ̀ bí nígbà tí Anjannu máa fi padà síbi tó ti wá ìyẹn ọ̀sán yìí ó bá ní gbogbo nǹkan tá a kọ́lẹ̀ yìí àwọn ò lè rà lẹ́kọ̀ọ́ bíbà yìí wípé àwọn máa gbé lọ sí àwọn máa lọ rà ní ilẹ̀ Haúsá ibẹ̀ ló wà ó bá ní ilẹ̀ Haúsá ibẹ̀ ló wà ó ní ṣùgbọ́n ta tó ra àwọn nǹkan yẹn ibi tó ti wá mi ò ní fẹ́ẹ̀sì ó bá ní àkóṣe dá padà mo ti gbà náà ní kí ló máa ṣe báyìí sí ó ní tèmi ní sùúrù wípé ètùtù la máa ṣe ń pé kí Anjannu yẹn kó lè fi gbogbo ìdílé wálẹ̀ pátápátá nítorí pé gbogbo bí ọmọ ṣe ń kú Anjannu yẹn náà ni o ló ń pa wọ́n ó ní so ogún ọ̀tá ti tẹ̀mí yẹn náà Anjannu yẹn náà ni ó pa wọ́n o ó bá ní kí la máa ṣe báyìí ó ní pé kí n jẹ́ kí bàbá sọ̀rọ̀ yẹn ọ̀sán yìí bàbá ọ̀sán yìí máa sọ̀rọ̀ ọ̀sán yìí ní gbogbo ètùtù tá a máa ṣe gbá a máa ṣàwo ó ṣàní kí n máa kọ́lẹ̀ mo ṣà ń pa àwọn nǹkan tó ń pè síta mo ṣà ń kọ́lẹ̀ ó ní máa kọ́lẹ̀ fast o mo ṣà ń kọ́lẹ̀ fast mo ṣà ń kọ́lẹ̀ fast mo ṣe wá kọ́lẹ̀ bí nígbà tí Anjannu máa fi padà síbi tó ti wá ìyẹn ọ̀sán yìí ó bá ní gbogbo nǹkan tá a kọ́lẹ̀ yìí àwọn ò lè rà lẹ́kọ̀ọ́ bíbà yìí wípé àwọn máa gbé lọ sí àwọn máa lọ rà ní ilẹ̀ Haúsá ibẹ̀ ló wà ó bá ní ilẹ̀ Haúsá ibẹ̀ ló wà ó ní ṣùgbọ́n ta tó ra àwọn nǹkan yẹn nǹkan kíní ògo yẹn lọ́nà gbà yẹn wọ́n ní pé ìgbà tá a máa ṣe ni pé wọ́n máa jó wọ́n máa dá padà sẹ́mi ní ara wọ́n á ní òkè bíi ti báwo ó bá ní kí n máa wọ̀ ló wà pọ̀ ọmọọṣẹ́ ó ní kí wọ́n gbé kíní yẹn kọ́ lọ jù sínú ó ní kó gbé kinní yẹn kó lọ jù sínú ìkòkò kékeré kan kí wọ́n sún wọ́n tó bá ti wá sún ó lè mí àwa fi ẹ̀kọ́ màá fi lò ó ṣàgbé kinní náà wá ó ní kó fi kí ó fọ́ ẹ̀kan sínú ó ní kí n mú èmi ṣáà mú kinní yẹn àtìgbà tí mo tún wá mú kinní yẹn báyìí àtìgbà yẹn mi ò ṣáà gẹ́tara mi àtìgbà yẹn mi ṣáà gẹ́tara mi ó bá ní nísìnyí nǹkan tó pọ̀ sí ni pé wọ́n ti dá ògo yẹn padà sí èmi ní ara o wọn á ní òkè mo ti gbọ́ so kí la máa ṣe báyìí lórí Anjannu yìí kó má bàa ṣe èmi àtàwọn ọmọ mi ní jàǹbá ó bá ní nǹkan ló ṣẹlẹ̀ ní pé gbogbo nǹkan tí ọ̀sán yín ní ká ṣe gbogbo ẹ̀ náà la máa ṣe ó dá èlò wa ní gbogbo eléyìí ó bá ní 2 million mo bá ní 2 million ọmọ mo ti fẹ́ rí ó bá ní gbogbo àwọn nǹkan èròjà Anjannu ó máa ń wọ́n gan o ní pé kémi tètè lọ yanjú àwọn nǹkan tó wà nílẹ̀ yìí o ẹ̀mí kinní kan ju owó lọ o bá ní ọ̀dà mo ti gbọ́ bọ̀ àtìgbà tí mo ti mú kinní yẹn gbogbo owó ṣàyẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ pé kí ṣàkúrò mi bẹ́ẹ̀ kí ṣàlọ́ wá owó yẹn fún nígbà tí màá fi délé lọ́jọ́ kejì ó ṣe fi fún pè mí nìyẹn níbo mo wà báyìí Anjannu yẹn bàbá ọ̀sán yìí ó sọ pé Anjannu yẹn ti ń bínú o wípé ògùn ọ̀tá tèmi tó gbà yẹn Anjannu ti ń bínú o ó ṣàfi fóònù tẹ́tì mi kémi ya lọ wá owó wá ká má fọ̀rọ̀ gùn kílẹ̀ tó ṣú ó tún ti délé mi níbo ni ilé ọ̀dọ̀ mi òun bọ̀ bẹ́ẹ̀ báyìí ó dẹ̀ bọ̀ ọ̀rọ̀ tẹ́mi sọ èmi ò take it serious èmi ò tẹ́kọ̀ ọ̀rọ̀ yẹn mi take it serious ń bá lókè mo ti gbọ́ ó bá níbo lọ́dọ̀ mi mo ṣàjúwe fún ó bá wá sọ́dọ̀ mi ó ṣá wá sọ́dọ̀ mi ó ṣàjókòó ní pé kémi tètè lọ wá owó yẹn o kí tètè lọ wá kémi má jáfara lórí ọ̀rọ̀ yẹn o má lóda mo ti gbọ́ bí mo ṣe lọ báǹkì nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ń dúró dé mi nílé o mo ṣe lọ báǹkì nìyẹn mo ṣe lọ withdraw 2 million nìyẹn nínú business account mo kò lè lọ́wọ́ ọjọ́ tó 2 million náírà 2 million. báńkì wo lẹ ti lọ gbà á. UBA ní tìbò. ní Èkó. ṣé a lè rí aláàtì yẹn. gbogbo ẹ wà ní ọwọ́ mi gbogbo ẹ pátá ló wà ní ọwọ́ mi so mo ṣáà lọ withdraw 2 million yẹn mo gbé lọ́wọ́ cash mo withdraw ìgbé cash mo gbé lọ́wọ́ ó ṣe báàgì fún ara mi náà mo kó 2 million yẹn sínú báàgì yẹn mo ṣàkóso sínú báàgì yẹn ó lọ ní ọjọ́ yẹn ìgbà tó wá di ọjọ́ kẹta ó wá padà wá ó ní pé níbo mo wà mo ní mo wà nílé ó ní pé má jáde nílé o kí má jáde nílé o torí bàbá yẹn ọ̀sán yẹn ó tún ti sọ nǹkan kan fóun o òun bọ̀ nílé wa báyìí bó ṣàṣetúndélé wa ní ìdájí nìyẹn ó bá níyẹn nǹkan ló ṣẹ̀ ní pé òun gbé ìkòkò kan wá fèmí bàbá ọ̀sán yìí lórí kóun gbé wá bá ní láti fi ṣe kí ni ó ní pé kémi fi ṣàdúrà fún 9 days kí n ṣàfikòkò kí wọ́n máa sọ pé Anjannu tọ́rọ́ sínú ìdílé wa tán ní kó máa pa ọmọ ṣeun tán ní kó máa ṣe wá ní jàǹbá Anjannu yẹn kó kúrò ní ìdílé wa pátápátá àfẹ́ kí ṣáà máa fi ṣépè kí máa fi ṣépè fún 9 days mo ṣàyè fi kíní yẹn ṣépè fún 9 days nìyẹn bí ó ṣe ní kí máa gbé bọ̀ nìyẹn àtẹ̀mí àtàwọn ọmọ ó ní kí gbogbo àwọn máa gbé bọ̀ straight ìgbà tó máa fi tó ṣòdì afẹ́wọ̀ mọ́tò báyìí bí ìmọ̀ ọmọkùnrin náà tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wa ó kàn gbá kíní ẹ̀ jábọ́ ní ọwọ́ mi ni ọmọkùnrin ò tiẹ̀ ṣe sọ́ọ̀rì
ó kọ ewu níbo ìgbọ̀n nǹkan jábọ́ ní ọwọ́ èèyàn kó tẹ̀ ṣe sọ́ọ̀rì mo ṣàṣe kókó ṣàfọ̀ ìgbà táwọn arí dọ́ọ̀dọ̀ ilẹ̀ ti ṣú bá ní èmi àtàwọn ọmọ ti dé o kí ló máa ṣẹlẹ̀ báyìí ó bá ní kí lọ gbé ìkòkò tóun ní kí lọ fi ṣe fẹ́yà wá bá gbé jáde ó bá ní ìkòkò yìí ti fọ́ náà ìkòkò yìí ti fọ́ báwo lèmi ṣe máa jó fọ́ yẹ kóun fọ́ etí ti tèmi ni mo ní kí la máa ṣe ó ní nǹkan tó ń ká fẹ́ fi lọ ṣagbára ní ọ̀dọ̀ àlùjọ̀nù òun ló fọ́ yìí kó má bàa disturb ìdílé wa mọ́ wọ́n bá ní ọjọ́ méje ti pé aṣàgùdọ̀ lọ ní alẹ́ ọjọ́ yẹn ó lè fi ọ̀kadà gbé èmi àtàbúrò mi nìyẹn bá ṣe lọ sí inú oko ẹ̀ yẹn inú oko ẹ̀ yẹn jìn gan aṣáájú dé inú oko yẹn nìyẹn nígbà tá a débẹ̀ olùkọ́ yẹn wà ìlú wo kò jìnnà sọ́ọ̀dù yẹn náà inú gbòògùn bẹ́ẹ̀ náà nígbà tá a débẹ̀ ó bá pe kíní yẹn lálẹ́ kúrúkúrúkúrúkúrú ìwọ Àjànú arigidi ní alẹ́ aago mélòó kíní yẹn máa bí nǹkan bíi 9 o'clock alẹ́ ìgbà tó máa pe kíní yẹn tó ń yí girigirigiri bí kíní yẹn ṣe máa jáde ẹ̀yin mélòó lẹ́wọ̀n à ń bẹ̀ jọ yẹn èmi àtàbúrò mi yẹn kí lórúkọ àbúrò yín yẹn olúwa ṣe bá ṣàṣe wà nínú pé ẹ nìyẹn ó ṣàpèkí náà inú pé ẹ kọ́kọ́ mí yí ẹ̀rù ti bèmí àtàbúrò ó ní ẹ má sá lọ kò sí kankan tó máa ṣe yín ẹ fọkàn balẹ̀ ẹ mọ wájú ẹni tẹ wà ní òun máa ń control àwọn Àjànú ìgbà kan owó kan kò pẹ́ kíní yẹn náà kọ́kọ́ tún wá báyìí bí ejò ó dúdú ìyẹn ní kíní tẹrí lẹ̀lẹ́ yẹ o tó fi okùn fà aṣọ fokùn fà ni ẹ̀rù bá tún bẹ̀mí àtàbúrò mi abáńké ó bá ní ká má ké káṣá dúró sẹ́yìn òun káṣá dúró sí ẹ̀yìn òun káṣá dúró sẹ́yìn ẹ̀ kò pẹ́ kíní kan pọ̀ lánà nínú igbó ni wá bí kíní ẹ̀ ṣe lánà báyìí ṣé ń gbọ́ bí kíní ẹ̀ ṣe lánà báyìí akọ̀rí kíní náà tó jáde bí Àjànú ni kíní ẹ̀ ṣàrà ń wọ́rìn báyìí ó kúrú báyìí ó bá ní ó ṣàporúkọ mi ó porúkọ ṣe mi ó lòun wà nídìí ọ̀rọ̀ yín o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òun lòun wà nídìí ọ̀rọ̀ yín o ṣùgbọ́n ẹ ti tó òun níjà òun sọ pé kó má gba ògùn ọ̀tá tiẹ̀ wọ́n ti gbà á ti tó òun níjà àwọn onífarare lọ o òun bá dáhùn pé àwọn gbogbo àwọn tó ń kó wá sójú ogun gbogbo pátá ló máa fi ara rẹ̀ lọ ẹ̀rù bá ń bẹ̀ mí àti kìnnìún mo ṣàn pé aláwọ̀ ó ṣàn pé ká fọ́ọ̀kan bẹ́ẹ̀ kó sípò tó máa ṣe wá ká má fọ̀rọ̀ gùn ó wá ń bẹ Àjànú yẹn pé mo fẹ́ kó túwọ́ nídìí ìdí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin yìí kò já wọn bẹ́ẹ̀ pátápátá òun ò fẹ́ kó dààmú wọn mọ́ Àjànú bá ní tó bá mọ̀ pé ó fẹ́ kí n jáwọ́ lọ́rọ̀ wọn wípé ṣé nǹkan tóun bá béèrè ṣọ́ máa fún òun ó ní kí ló dé wọ́n máa fún ẹ̀ náà Àjànú bá lóun fẹ́ ìlú ẹṣin olókun 4 bá ìlú ẹṣin olókun ìgbà tẹ́lẹ̀ mọ́ tó pé ìlú ẹṣin olókun ká má fọ̀rọ̀ pẹ̀lú ìjayà tó àfiwánu gbó yẹn aṣàkúrò ń bẹ̀ jà lọ jẹ́ ńgbà tàdé ilé ń bá ní ewu tún lè lè báyìí nísìnyí ó bá ní ṣèbéèmí lèmi jẹ́ kí ìkòkò fọ́ yẹn fọ́ òun láyé fi ṣagbára ó lè bá yọ́nú sí wa ìkòkò tí wàá fọ́ nǹkan tó bá fẹ́ èmi máa ṣe é fún o bá ló da ìlú ẹṣin olókun tó sọ èlò wa ni o ó bá ní kí n jẹ́ kó ń pe aláàjì kan nígbà bá pa aláàjì náà sàlámà lẹ́kọ̀ọ́ ẹkú jọ́ mẹ́ta o ìyẹn bá ní kí lẹ fẹ́ ó bá ní ìlú ẹṣin olókun ìyẹn bá ìlú ẹṣin olókun náà lẹ́ lanu tẹ́ẹ̀ fi gàlá jẹ ìyẹn bá ní ó dà báwo lòun ṣe máa rí ó bá ní ó da ṣé mọ̀ pé ìlú ẹṣin olókun tí wọ́n sì 500,000 ní ẹyọ kan o ó bá ní ṣé ó tún ti léwó ó tún ti owó ẹ̀ tún ti lọ sókè ó ní eye yẹn nìyẹn o ó ní 4 làwọn máa fẹ́ ó ní kò sí wàhálà òun máa gẹ̀ tiẹ̀ ọ̀rẹ́ òun kan ní Kwara òun ní 2 òun máa ní kọ́lé òun yẹn bó òun sẹ́ndì 2 tó kù wá so bóyá tún gbà anọ́dá 2 million ní ọwọ́ mi lẹ́lẹ́kejì nìyẹn o ó wá di èlò lápapọ̀ gbogbo owó tó gbà pátápátá ó jẹ́ 5.4 million gbogbo ẹ̀ pátá ló wà ní ọwọ́ mi mo ti lọ ṣe gbogbo ẹ̀ ní báǹkì pátápátá ẹ̀rí ẹ̀dẹ̀ wà lórí fóònù yìí gbogbo ẹ̀ pátá ẹ̀rí ẹ̀ pátápátá. ṣé kì í dẹ ṣe wípé owó tẹ gbà fún ẹlòmíì ẹ fẹ́ fi owó yẹn sọ wípé òun lẹ mo fi àlùkùránì búra mo fi inú ọ̀wẹ́ ni mo wà yìí mo fi àlùkùránì búra mo dídì lọ gbà fún báyìí ní báńkì. sọ pé gbogbo tó ń gbà lọ́wọ́ yìí 800,000 owó dẹ̀ gba káàṣì. kí lẹ fẹ́ kó sọ kí lẹ fẹ́ kó sọ. ṣé ọkọ yín mọ̀ sí owó tí ẹ fún. bẹ́ẹ̀ni ọmọ sí ọkọ yín náà wá lóòótọ́ olówó ọkọ yín. ṣé káàṣì ní gbogbo. orí owó fẹ́ ó ní kọ́kọ́ mi lọ wá 185,000 wa òun fẹ́ ṣiṣẹ́ fún ọkọ ṣé káàṣì ní gbogbo ẹ̀ àbí ẹ̀ ń transfer ni. èyí tí mo transfer nǹkan tó fún àti transfer yẹn ta lákọ̀ọ́kọ́ owó ẹ̀yọ kan ni mo ṣe transfer fún o. Hello. 335,000 ni mo ṣe transfer fún. gbogbo yòókù káàṣì. gbogbo yòókù káàṣì ni ikán alọgbà ń bàgà ó dì náà ìyẹn náà ọjọ́ tá a wá lọ sí ilé ẹ̀ mo wá ní ẹ̀jẹ̀ má bínú ẹja wọnú fágà ẹ̀ lọ́wọ́ ní kí lábẹ́ ṣe mú ní ẹ̀jẹ̀ débẹ̀ nígbà tá a débẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ fágà pé ṣé ọmọbìnrin ó ní òun mọ́ ọmọkùnrin yìí òun dà mọ́ ọmọbìnrin pé mo ti wá gba owó rìnà nípa ìjọ wa ni wọ́n wá ń bí lẹ́sẹ̀kẹsẹ̀ ó lóun ò rántí mọ́ ọlọ́pàá kan ṣe fọ́ ní etí ni ẹgbẹ́ ó jẹ́ ló rántí ó rántí
onípàgẹ́ ẹ̀gbọ́n wa sọ pé ẹ̀ẹ́dẹ̀ sóòótọ́ náà ó ṣàdínà ẹ̀ tí tàbí kúrò ló lòun ò rántí wọ́n á ní ṣẹ̀tìrí sí yìí mo ní gbogbo ẹ̀rí pátá ni màmá mú jáde mo ní kí mo fẹ́ gé nínú pé kí n máa rò pẹ́ lórí kí ni. mo ní ìbéèrè kan fún yín lápá ọbẹ̀ yẹn nítorí nígbà tí mo bí wọn mo ní kí ló wà láàárín ẹ̀yin àti wọn tàbí àbúrò yín wọn wá ní kò sí nǹkan kan láàárín ẹ̀yin méjèèjì ṣùgbọ́n ẹ máa ń wá sun ilé wọn. àwọn sọ wí wọ́n lè sọ pé káwọn ta oko kòkó àwọn káwọn fún yín lówó ẹ̀kẹ́ fi ṣe business. ẹ̀yin ẹ̀ gbọ́ràn tó sọ kí lẹ fẹ́ torí owó yẹn ó wò pé ẹ máa bi òun pé kí ni iṣẹ́ tó ṣe fún wọn tí o fi gbà dúró owó yẹn ní ọwọ́ wọn kí ni wọ́n fẹ́ kó sọ ó ní kòkò kájọ ṣé mo mọ tọ́pọ̀ èkókò ẹ má jẹ́ pé mi ìrí kòkò rí mo kàn máa ń gbọ́ sétí ni mi ìrí kòkò rí gbogbo ètò ìsọpọ̀ ta oko kòkò gbogbo owó ohun tó gbà lọ́wọ́ wa gbogbo ẹ̀ ó wà evidence wà lórí fóònù mi bíbà. báwo lẹ ṣe mọ bàbá yìí gan àti pé kí lẹ lọ ṣe. fúnra ọmọ kan tó ń pè ní ọmọ yẹn ń gbé ní ọ̀dọ̀ sísítà mi ṣé nǹkan ní Ṣàngó ń gbé lọ́dọ̀ sísítà mi gẹ́ẹ̀ yẹn gangan ló ń mọ̀ so ọlá pé àbúrò mi yẹn máa ń lọ sọ́dọ̀ sísítà mi yẹn dútó ọmọ tó ń ṣaláìsí lọ ó máa lọ ń sinmi síbẹ̀ yẹn so ọmọ yẹn ó mú ọmọ yẹn tira ó máa ń sọ problem ẹ̀ fún ọmọ ibi problem yẹn ni ìyẹn ti gbà. ṣé babaláwo lẹ mọ̀ sí ni àbí àáfà àbí pásítọ̀. babaláwo ó ní ọlọ́ṣun lòun o ó ní àáfà lòun kò ń ṣàfà o ọlọ́ṣun ló pe rẹ̀ o àṣẹ àti àfà o àtọ̀ṣun o kò ṣe nǹkan kan ní méjèèjì. ó lẹ́nìkan wá máa ń sun ọ̀dọ́ ó lẹ máa ń sun ọ̀dọ̀ òun lójú. ilé ẹ̀ kí ló fà ilé ìyàwó ẹ̀ dẹ̀ ni inú yàrá ìyàwó ẹ̀ ni torí pé irú ọjọ́ tó bá ná òfẹ́ ṣiṣẹ́ fún wa ní alẹ́ ṣé àwọn tá a débẹ̀ bí kọ́bi tó ní ká débi 8 o'clock pẹ̀lú ọmọ ká máa débẹ̀ lóòótọ́ tó dẹ̀ máa di bíi 10 o'clock kó tó lọ iṣẹ́ fún wa ṣá máa tún padà sí Èkó so la ṣe sùn sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ nínú ilé mi àti ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi pẹ̀lú àbúrò mi gbogbo àmàjọ sunu ilé pẹ̀lú ọmọ ẹ̀ tó wà ní skul. ṣé lótìtọ́ ni wípé nígbà tí wọ́n ṣiṣẹ́ fún àbúrò yìí yẹn nǹkan kan ò ṣe ọmọ yẹn mọ́ ọmọ yẹn ṣe dáadáa. ẹ má dáhùn o gbogbo tá à ń sọ yìí kò tí ì ju oṣù kan sí oṣù mẹ́ta lọ. àìsàn wo gan ló ń ṣọmọ yẹn. ààbò kankan náà ọmọ yẹn á kàn gbóná níwọ̀nba díẹ̀ á jẹ̀ ṣe kó máa dákẹ́. iṣẹ́ wo lẹ́yìn ṣe. ó máa dákú. ó máa dákẹ́ ó máa kú. iṣẹ́ wo lẹ́yìn ṣe. mo ń ta mineral mo ń supply fún àwọn Ghana. owó tẹ ẹ bíi 5 million yẹn ṣé inú nbọlẹ ti rí owó yẹn ṣé inú kó yín náà ni àbí. bẹ́ẹ̀ni torí ọjà tẹ́mi máa ń ṣe mo lè fi gbogbo ẹ̀ wà lórí fóònù tẹ bá fẹ́ everything ló wà bẹ́ẹ̀ gbogbo àwọn Ghana bọ́yẹ send owó wọ́n send 10 million 15 million. ó tún sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ni ó ní ẹnìkan wà lẹ́gbàá yín tí ó ń ta ọjà pé wọ́n sọ wípé ẹni yẹn ń kọ́ pé ìyẹn nìkan ló ń ta ìyẹn ò tà pé ẹ̀jẹ̀ ṣé mi tí mò ń ṣe ọjà mílíọ̀nù kí ni ọjà supply ni mò ń ṣe ṣọ́ọ̀bù tí mo ní gan-an mo fi rẹ́ǹtì ni. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí i. Rukayat mo fi ṣọ́ọ̀bù mo fi rẹ́ǹtì gbogbo ètò ìsọ̀yìn àwáwí ni gbogbo tó sọ látòkè dé ńlẹ̀ ó máa fẹ́ ṣé ẹ̀fẹ́ kó yọ rẹ̀ ni ṣé ní gbogbo òkòkò tó ń kí lẹ fẹ́ kí ìjọba ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ báyìí. kí mo fẹ́ kí ìjọba ṣe ni pé gbogbo owó ìyówó bísínẹ́sì wa ni àwa méjì la dẹ̀ ń ṣe bísínẹ́sì yìí àwa méjì torí bísínẹ́sì àkáǹtì ni ṣó yẹ àwọn méjì la ṣe bísínẹ́sì so bẹ́ẹ̀ mo ṣe máa dá owó bísínẹ́sì padà torí lásìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ mi ì rí kọ̀ọ̀kan ṣe kan ilé ni mò ń sùn tí mò ń jí wọ́n bá mi gba owó mi lọ́wọ́ ẹ̀ pátápátá Ọlọ́run á ṣe ní rọrùn. àmín ojú bẹ́ẹ̀ lọ. tèmi ti ń tòótọ́ Abdulsalami Yakubu ẹni tí wọ́n fẹ̀sùn kàn wípé ó lùni ní jìbìtì owó rọ̀gùnrọ̀gùn mílíọ̀nù náírà ó náà mà ṣàlàyé ọ̀rọ̀ ó ní kí ló sọ àlàyé ọ̀rọ̀ ń bọ̀ rẹpẹtẹ ẹnu oníkànlá àti gbọ̀pọ̀n torópò sọ fáwa pé àáfàá lòun ó ní òun ò lù wọ́n ní jìbìtì ó lọ́rọ̀ ló yíwọ́ fóun nítorí pé iṣẹ́ tóun ń ṣe òun ni láti gbanilà àmọ́ èyí ló yìí ń lọ́wọ́ ẹ wàá gbọ́ mi àní kan ò sí ń bẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn tí wọ́n ń pera wọn ní àáfàá ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn babaláwo àtàwọn wòlíì èké ń ló gbàgbóró kan o tí a sì ní láti máa ṣọ́ra wa gan-an nígbàkigbà tá a bá rí ohunkóhun tó ń bà wá lẹ́rù láti bíi pé kí wọ́n sáré kàbàkàbà fáwọn kankan làwọn tí wọ́n kó sọ́wọ́ ẹ̀ yìí ni wọ́n ti wá tinú kòtò bọ́ sínú míì tó ju tí wọ́n ń sá fún lọ ó dáa o àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ Abdulsalami Yakubu ó ní ejò yìí kì í ṣe ejò ṣùgbọ́n wọ́n fi aṣọ ṣe ejò yẹn ni wọ́n ṣe bí ejò kó lè ṣẹ̀rù bà wọ́n kó lè ṣẹ̀rù bà àwọn tó lù ní jìbìtì
kí wọ́n lè máa gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ kí wọ́n lè wò pé àwọn ti rí alágbára kan tó lè gbọ̀nyà wọn nù. Kì í ṣèyẹn nìkan, ẹyin ìbílẹ̀ 4 àti igbá. Kì í ṣèyẹn nìkan o, orí eégún, ìrù ẹkùn eléyìí tí wọ́n fi aṣọ funfun bò, apẹ ìyẹn ìkòkò 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tó pè ní ìkòkò ọ̀ṣun, ìkòkò ajé, bákan náà agogo kan. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀. Ohun téèyàn ò bá ti mọ̀ nípa ẹ̀ ló máa ń ṣe, àti wípé téèyàn máa trust anybody, ara ẹni ò trust. Ohun tó gbé mi débi nìyẹn. Báwo ló ṣe ṣẹlẹ̀ ní ṣókí? Ẹ jẹ́ ká gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan, báwo lọ́lọ́pàá ṣe mú yín? Ohun tó ṣẹlẹ̀ ní ṣókí, ẹnìkan ló wá sọ́dọ̀ mi ẹgbẹ́ sọ ṣókí àká. Ní ṣókí pápápá. Ó lóun fẹ́ wá fìdí ẹgbẹ́ lélẹ̀, mo sì invite àwọn tó fẹ́ wá fìdí ẹgbẹ́ lélẹ̀ yẹn fún, torí mi ò ní kì í ṣiṣẹ́ ti tèmi, èmi ò mọ̀ nípa ẹ̀. Irú ẹgbẹ́ wo? Ó lóun wá fìdí ẹgbẹ́ lélẹ̀, oní tó bá bímọ ọmọ òun máa ń kú. Ok. Onítọ̀mọ̀ bá ti pé ọmọ ọ̀sẹ̀ 2 ọmọ náà máa ń kú. Òun fẹ́ fìdí ẹ pé gbogbo ibi tóun lọ́wọ́ ní kò fìdí ẹgbẹ́ lélẹ̀. Ṣùgbọ́n bóun ṣe dé ọ̀dọ̀ mi lọ́ní sọ fún òun wípé ibi tí òun ti máa rí ìwòsàn lélẹ̀ yìí. Ó sì ní òun kì máa ń sùn. Ẹ tẹ̀síwájú lòun kì máa ń sùn. Olóhùn kì máa ń sùn pé wọ́n sọ fún òun wípé ara ẹgbẹ́ tó ń ṣe àwọn láàmú yẹn náà ni ò jẹ́ kó òun sùn. Ohun tó wá bá wà èmi ò mọ̀ nípa ẹni ò ṣe. Àwọn ọlọ́ṣun ló máa ń ṣe, ṣùgbọ́n máa ń invite àwọn ọlọ́ṣun tó máa ń ṣe, wọ́n bá ẹ ṣe. Ṣé babaláwo lẹ́yìn ni àbá àfa? Àfa lè ní. Ó yá, ẹ tẹ̀síwájú, ẹ wá invite àwọn tó máa ṣe àgbẹ̀. Wọ́n dẹ̀ bá a ṣe. Lẹ́yìn ìgbà náà, ó ti pé kó máa wá sọ́dọ̀ mi. Ó máa dúpẹ́ ẹgbẹ́ náà tún wá, ẹgbẹ́ ní bí mo ṣe ṣe ti àbúrò rẹ̀. Ìgbé àbúrò tí ò kí ń sùn tẹ́lẹ̀ bí mo ti ń sùn pé kò sí oògùn tí ò tí ló pé kò ń sùn. Pé bí mo ṣe ṣe tàbúrò pé kí n bá òun náà ṣe tòun. Ṣé òun náà kì í sùn ni àbí ọmọ tiẹ̀ náà máa ń ṣàìsàn? Wọ́n ní ọmọ òun lòun fẹ́ ṣe fún pé ọmọ òun yẹn máa ń kígbe látọjú òun. Ọmọ ọkùnrin àbóbìnrin? Obìnrin kékeré. Ó yá, tẹ̀síwájú. Òun ni wọ́n dẹ̀ sọ fún wípé the same thing náà ló ń ṣe ọmọ òun. Lẹ́yìn náà, àtúbọ̀ òun náà ṣe, òun náà tún wá dúpẹ́. Ẹ̀gbọ́n yẹn ló wá fa wàhálà, ló kó wàhálà lẹ́ òun ló dúró lọ́ọ̀kan yẹn. Ọkùnrin àbóbìnrin? Obìnrin ni. Ṣẹ́gbọ́n ènìyàn lẹ́yìn kámẹ́rà lọ́hùn. Òun ló wá lẹ́yìn Ó yá, kámẹ́rà. tẹ̀síwájú. Kí lórúkọ ẹ̀gbọ́n yẹn? Rukayat. Ó yá, tẹ̀síwájú. Báwo ni wàhálà náà ṣe wá ṣẹ̀? Bí wàhálà ṣe ṣẹlẹ̀ lélẹ̀ yìí, Rúkà yẹn ó ti pé òun wá ń wá sọ́dọ̀ mi sí ju àbúrò. Ó máa ń wá sọ́dọ̀ mi, á sùn. Ọmọ ẹ̀ àtàwọn ọmọ mi wọ́n di ọ̀rẹ́. Kí ló máa ń wá ṣe lọ́dọ̀ yín? Tó bá wá lẹ́yìn tí mo ṣiṣẹ́ fún, ìgbà míì akọ́dédé wá lòun wá sí Ṣàngó ni lòun ní kóun yà. Kí ló wà láàárín ẹ̀yin àti ẹ̀ṣọ́ ẹ̀fẹ́ ṣọ́rọ̀ ẹ̀bìnrin yín ni? Ó yá, tẹ̀síwájú. Àwọn ìbéèrè làwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi, àwọn ẹbí mi kan ń béèrè, ṣùgbọ́n kò sí kan tó jọ mi ò kẹ́nu sí rí àmì pẹ̀lú ẹ̀ òfẹ́ rárá lábẹ́ bó ti gbó kéré mọ́. Nísìnyí ló bá tójọ́ kan bó ṣe wọ stọọ mi nìyẹn lórí ibi tí mo kó kòkó sí. Ló bá béèrè lọ́wọ́ mi pé kòkó yìí máa téèlù, torí mo ní oko kòkó. Mo ní oko kòkó yìí mo ló máa tó bí 4 million naira. Ó ṣe wá bá mi nìyẹn, ó ní kí n ta kòkó yìí kí n yá òun ní owó ẹ̀. Ó lọ pẹ́, ó ní tó bá máa ju bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì, òun máa dá owó ẹ̀ padà fún mi. Mo dẹ̀ ní mi ò lè ṣe é nítorí kí ni èmi àti ìyàwó mi àtọ́dún 9 rèé tí mo ti ń jìyà lójú kòkó yìí kó tó di kó bẹ̀rẹ̀ sí í so. Mo ti fi sọ orí ìyàwó mi pé kòkó àkọ́kọ́ máa fi ṣe ṣọ́ọ̀bù fún ìyàwó mi ni. Má bínú, mi ò lè yá ẹ, bó ṣe bínú tó lọ ni. Ìgbà tó yá kò wá sọ́dọ̀ mi mọ́, mi ò rí mọ́ lódidi oṣù kan. Ló bá tó jẹ́ kan bó tún ṣe wá nìyẹn. Wíwá tó máa wá ló bá nìkan tó ń bá wá báyìí. Bí eré pé mo ṣe fún òun, mo bá ní kí ni. Ó bá ní mo máa kó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù òun alájà wípé aṣọ náà ló ń tà. Ó ní alájà yìí, ó ní tí kọ́sọ́mà bá wọnú ṣọ́ọ̀bù òun wá, ó ní wọn ò ní ìrajà lọ́wọ́ òun, wọn á tún jáde, wọn á lọ ra ní. Níbo lòun ti ń tajà?
mi ò mọ ṣọ́ọ̀bù ẹ̀ mi ò dé bẹ́ẹ̀ ó yẹ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú mi ò dé bẹ́ẹ̀ so lédè kan ẹ tẹ̀síwájú lédì kan náà lédè kan ló bá ní pé kí báwo ṣe nǹkan gbogbo àwọn kọ́sítọ́mà tó máa ń lọ sọ́dọ̀ alájà nígbà alájà yìí máa ń ní kọ́sítọ́mà tó kọ́ máa rajà lọ́wọ́ ọmọ rẹ̀ èmi ò ṣe wẹ̀ mi ò kọ́ mọ́ṣẹ́ mi ò mọ̀ ṣe mi ò ṣe wẹ̀ fún ìyá. kí wàá ló ṣẹlẹ̀ gangan pápápá. bí mo ṣe sọ lé fún bó ṣe jìde mọ́ mi nìyẹn ló wá fọwọ́ ń gbá ẹ̀jì òun á mí sọ pé nǹkan tí mi ò jẹ mo sán òun á dì pẹ̀lú mi ó ṣe yalẹ̀ mọ́ mi ẹ̀ máa wò fẹ́ kí la gbé kí la jù kí ló fàjẹ́ eléyìí ó ṣe bí tó lọ ní. lẹ́lẹ́kejì àbí ìyẹn ẹlẹ́kejì. ẹ̀dẹ̀ ní kò sí kankan láàrin èèyàn àti ẹ̀ ó yẹ tẹ̀síwájú. kò sí kankan lẹ́rìn mi ò kẹ́nu sí. kí wàá ló tẹ̀lé lẹ́yìn ẹ̀. ìgbà tó jọ kan bí mo ṣe rí tó mo tọ́ọ̀gì wá sọ́dọ̀ làwọn yẹn kó àjàkù oríṣiríṣi dání mo ṣe gbá tẹ̀yìn kù dé àtẹ̀mí àtọmọ aṣáájú sísátà sálọ mo sálọ station kò tó rìpọ́tù ní station kò lẹ sá lọ. Sango police station. mo ṣe sálọ Sango police station lọ́ọ̀yà mi ló gbé mi lọ́bẹ̀. wọ́n wá ń pè kó wá wọ́n wá ní Lagos State ní òun wà wọ́n bá ní wípé wọn ò lè ra pé Lagos State yàtọ̀ sí Ogun State ilé ni mo wà lọ́jọ́ kan bí mo ṣe rí tó gbé ọlọ́pàá nìyẹn bí mo dẹ̀ ṣe rí pàwọn ọlọ́pàá ní olóda inú mi fi ẹ̀rù mo ṣe tẹ̀lé wọn lọ nìyẹn lẹ́yìn yẹn sísàn ni mo wá dé tí mo wá ń gbọ́ pọ́n ní mo gba 5.5 million plus lọ́wọ́. èló lẹ́yìn sì gbà lọ́wọ́ wọn. gbogbo owó tó ń ná pátá àti tàbí ná àti etí ẹ̀gbọ́n ná àti owó tí ọkọ ná gbogbo ẹ̀ pátá transfer ló ń ṣe fún mi gbogbo ẹ̀ tábà ní ká calculate ẹ̀ gbogbo ẹ̀ pátá kò ju bí 800,000. 800 and what? mi ò lè calculate 800 and over 800,000 naira lẹ́lẹ́ fẹ́ fi ṣiṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ni wọ́n ná. ṣé lẹ́ẹ̀kan náà lẹ́gbà ni àbí ní sọ̀rí ní díẹ̀díẹ̀ ní kì í ṣe. á tó bí ìgbà mélòó tí wọ́n sanwó yẹn fún yín. àbúrò afẹ́ tó ẹ̀ márùn-ún. ẹ̀gbọ́n ńkọ́. àbúrò afẹ́ tó ẹ̀ márùn-ún. ẹ̀gbọ́n ńkọ́. ẹ̀gbọ́n bí ẹ̀ méjì abẹ́rẹ́. ọkọ ńkọ́. ara owó ọkọ gbogbo ẹ̀ ni mo calculate kàbọ̀. ṣé ìyàwó ló ń sanwó ọkọ ni àbí. ìyàwó ọkọ ló máa rán ìyàwó ẹ̀ sí mi ó rán ìyàwó wọ́n wá sẹ́ǹdì ẹ̀ papọ̀ wọ́n wá ń sẹ́ǹdì ẹ̀. díẹ̀. kò jù bẹ́ẹ̀ yẹn lọ. ṣé ìyẹn ló bá tí wọ́n lè. gbogbo tó ń sẹ́ǹdì sí mi ó sẹ́ǹdì ẹ̀. ó dà ẹ gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí wípé ẹ fẹ́ ṣe iṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ni. ṣé iṣẹ́ ìtúsílẹ̀ la fẹ́ pè yẹn ni àbẹ́wò. iṣẹ́ ìtúsílẹ̀ bẹ́ẹ̀ èyí tí mo ṣe fún ọkọ nísìn iṣẹ́ ìlọsíwájú wa ń bẹ. pé kówó lè máa wọlé. lẹ́nu iṣẹ́ àbí. àti wípé lẹ́ẹ̀kan má bínú láìpẹ́ nígbà tẹ̀sán rẹ sọ wípé àáfàá nìyí ó wá yà mí lẹ́nu bí a ṣe ń bá ilé ní àwọn iwájú yín. ṣáwọn tẹ́ ẹ fi ń ṣiṣẹ́ àfáà rèé. bẹ́ẹ̀ ni. iṣẹ́ àfáà ẹ̀gbọ́n mi sí gẹ́gẹ́ bí ìbéèrè yín eléyìí iṣẹ́ tí Ọlọ́run ṣe fún wọn ni iṣẹ́ àfà pẹ̀lú iṣẹ́ ìṣègùn ó wọnú ara wọn ni àfà ajáwé kò sí àfà òṣè ní jáwé àfà àwa egbò. àfà ajáwé àfà àwa egbò. ṣé gbogbo ilé ìtakólẹ̀ ló lórúkọ? kí ni àwọn orúkọ wọn? ó yẹ jẹ́ wo tí kí lórúkọ wọn báwo lẹ ṣe ń pè é? ìkòkò yẹn lélẹ́yìí. ìkòkò kí ni? ìfọ̀ṣù lélẹ́yìí. kí lẹ máa ń fi yẹn ṣe? ìkòkò ọ̀ṣun tó fi fìdí ẹgbẹ́ nílẹ̀ àwọn ọlọ́ṣun ló lè ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. ìfọ̀ṣù lélẹ́yìí. wọ́n ṣe ilé ìpapọ̀ mọ́ ilé ìfún wọn bí wọ́n ṣe ṣe wọ́n ṣe ilé ìpapọ̀ ilé mi wọ́n dẹ̀ ti kó lọ àwọn ló padà kó wá fún àìbìrò wọ́n ti kó lọ kò sí lọ́dọ̀ mi. kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? kí lẹ pé? Lawal Yakub. Lawal Yakub. láti Ifọ̀. láti ìlú Ifọ̀ nípínlẹ̀ Ògùn. èrò wa rèé láti ìkànnì Yorùbá Gidi tẹlifíṣàn. nígbàkigbà tí ẹ̀dá bá wà nípò ìṣòro, nígbàkigbà tẹ̀dá bá bára ẹ̀ ní ipò làálàá, nígbàkigbà tí ẹ̀dá bá bára ẹ̀ ní ìkóríta kò yé mi mọ́, kí ẹ̀dá
gbé ìṣòro ẹ̀tọ́ Elédùmarè lọ ní tààràtà. Ẹ jẹ́ ká ṣọ́ra fún wíwá tí ò sọnù kiri. Nígbà tá a bá ń kẹ́fín àìlera, ó sàn láti gba ọ̀dọ̀ dókítà lọ. Kẹ́ ẹ tó kówó fẹ́nikẹ́ni, ẹ ṣèwádìí dáadáa kó má bàa jẹ́ pé oníjìbìtì lè fẹ́ kó sí pàkúté ẹ̀. Ẹ ṣèwádìí dáadáa àti pé níbo la wá ń báyé lọ gan. O mọ̀ nípa iṣẹ́ àáfàá, ó ń pèrà rẹ̀ láàfáà. Ó kì í ṣe babaláwo gidi. Ó ní kí wọ́n mówó wá, ó lè bá wọn gbọ̀n yànù. Kàkà kó gbọ̀n ya wọn nù, ṣé lòun kó wọn sínú ìṣòro tó ju ìṣòro tí wọ́n wà tẹ́lẹ̀ lọ. Òun kó ogun jà wọ́n, ogun tó ju èyí tó ń jà wọ́n tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì ló rójútùú sí ìṣòro wọn. Ó wá ṣe bí ẹni ń ṣe tíátà, òun fa àkóbá tuntun míì sínú ayé ẹni ẹlẹ́ni. Gbogbo ẹ̀yin wúbíwúbí ẹ̀yin ṣèkàṣèkà, ẹ ṣọ́ọ̀ṣe o, ẹ ṣọ́ra o, ẹ lọ jáwọ́ ń bẹ̀. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi Tẹlifíṣàn. àti máa ń ṣeré ń bẹ̀ láti wọ́n lè tó pè lọ́mọ sèmi àti máa ń ṣeré, mo máa ń fún lówó, mo máa ń fọmọ ẹ̀ lówó. Ó kọ́ pè mí jọ̀kan nípa àti ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn pé ó lẹ́nìkan tó ń lọ síbẹ̀ tó mẹ́sẹ̀jì wọn pé èèyàn kan wà tó máa ń fún ẹ lówó, nǹkan kan ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, nǹkan máa ń ṣe àwọn ọmọ ẹ̀, ìwọ tó bá mú débi nǹkan tó ń ṣe ó máa dópin. Ó dẹ̀ mú mi débẹ̀ mí ìwà ìmọ̀ àtọmọ́ yẹn ti máa ń sọ pé àbúkú bí tí mo lọ kékeré lọ́sẹ̀ mo náà ní kì í fìdí ẹgbẹ́ lélẹ̀. Ó ti yẹ sà, ìgbà tí mo wá dé ọ̀dọ̀ bàbá ṣàṣẹrẹ onígàrí àti omi débẹ̀ lórúkọ wọn nìyẹn, ìyẹn ṣáà gbanú bí ẹ̀mẹ́ta. Ṣé babaláwo ló ń jẹ́ ṣàṣẹrẹ? Bẹ́ẹ̀ ni babaláwo ló pe rẹ̀ fún wa níjọ́ yẹn. Ó wá gba inú lẹ́ẹ̀mẹ́ta, ó pọ owó ẹyọ. Bó ṣe pọ owó ẹyọ síta níjọ́ yẹn, ó bá ní nǹkan tó ń wúrí àfi kẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀, ìdí ẹgbẹ́ lélẹ̀ kẹ̀ ó wà very important tí ó tó bá fẹ́ kí nǹkan máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ ọ̀tá àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà. Ẹ̀gbọ́n mi ò tẹ̀lé mi níjọ́ yẹn o. Kí ló ti máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn tẹ́lẹ̀? Wọ́n máa ń padà sí 2 years. Wọ́n máa ń kú lẹ́yìn ọdún méjì tí wọ́n bí wọn sáyé ẹ̀ṣọ́ ńlẹ̀. So bí ó ṣàlọ́ máa fìdí ẹgbẹ́ lélẹ̀ èló ni ó bá ní 300,000 naira. 300 bó ní kí n ti rí ló bá ní iye tí àwọn máa ń ṣe nìyẹn o. Gbogbo nǹkan tó ṣe ẹsẹ̀ àdúgbò ó dópin lẹ́nu. Mo ṣáà lọ ọjọ́ kejì mo pọ̀ lórí fóònù pé mò ń kó owó bọ̀ o. Bá débẹ̀ bí ọjọ́ kẹta bá kó fún wọn. Ó wá ní owó tí mo kó wá yìí o, àti òun ti estimate àwọn nǹkan tí a máa lò kí gbogbo nǹkan má bàa ṣẹlẹ̀ mọ́. Kò lè tó o pé kí n pe ọkọ mi, bá ní òkè máa pe ọkọ mi. Bá pe ọkọ mi lórí fóònù, wá ní kí fóònù nọ́mbà ọkọ mi wá pe ọkọ mi lórí fóònù. Ó wá ní kó wá. Nígbà tó ọkọ mi débẹ̀ wá ní pé ó máa fọwọ́ kún owó yìí o, 400 ló máa fi kún o. Iye báyìí. Ìyẹn náà kò tiẹ̀ yíwù padà. Ó di gírígírí bí ó láàgùn kàn láàgùn báyìí ni. Ó yá kí gbogbo kìíní yẹn ṣáà yanjú ṣáà 1,000 naira again. Wọ́n ṣàkó owó yẹn lọ gbogbo ẹjẹ́ 700,000 naira. Ibi tí wọ́n ti ń ṣe kíní fẹ́mi tó náà ń ṣẹgbẹ́ òun ṣe gbá ló ti persuade ẹ̀gbọ́n mi pé ọmọ tó mú dání yìí ọ̀tá ò ní pẹ́ kú o. That is ọmọ kékeré ọ̀tá ọmọ yẹn ò ní pẹ́ kú pé kó ṣe ẹgbẹ́ fún wọn pé àwọn ẹgbẹ́ ń dà láàmú yẹn. Ọlọ́run mà ṣàánú wa ń dilé wa kí ló wá dé báyìí. Ó bá ní òkè ó bá persuade ẹ̀. Ìyẹn bá ní olóní ó máa ṣe ẹgbẹ́ ọmọ yìí fún mi ló bá ní 3,000 again lòun máa gbà ní ọwọ́ ẹ̀. Lòun bá náà ti gbọ́ o ló bá ṣàlọ́lé ló pọ̀ pẹ̀lú sọ fún un. Ọkọ ẹ̀ sọ pé kò sí wàhálà pé kó lọ fún lówó yẹn ká ṣe fọmọ yẹn kí nǹkan má ṣe ọmọ yẹn. Ó ṣàgbà 300,000 yẹn again. Ó dẹ̀ ṣẹgbẹ́ tán ṣẹ́ bí ti nǹkan ká máa lọ lérò pẹ̀gbọ́n mi pé ká máa lọ lérò pẹ̀gbọ́n mi kó ti gba ògo ẹ̀gbọ́n mi o. Àwọn Anjannu ti gbogbo ẹ̀gbọ́n mi o. Ẹyẹ Yorùbá jáwọ́ mi ni ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀ nǹkan dé dúró. Farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV.
ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wo ìṣó. ọmọ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ó máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. sọ Fáṣùgbà mi dé lọ́tẹ̀ yìí o èmi gángan máa gbọ́ Fáṣùgbà mi dé ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o Fáṣùgbà mi dé ìyàwó Ọlákúnlé mi Fáṣùgbà mi dé adùn idán la wà lórí rẹ o Fáṣùgbà mi dé ẹ wo educative program tí a mi sọ Fáṣùgbà mi dé àwa ò ní kó ló kó máa rògbò Fáṣùgbà mi dé àwọn ìdẹ̀ ní kọ́lọ́nà máa yẹ̀ lò Fáṣùgbà mi dé àmọ́ tó bá roko kó máa gbọ́ wa lọ tó bá yẹ̀nù kó máa gbọ́ wa lọ ẹ̀wọ̀n Lákúnlé mi ọmọ Fáṣùgbà o.